Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Adétọ̀nà gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lálejò láàfin rẹ̀ nílùú Ìjẹ̀bú Òde lónìí. Ìgbà àkọ́kọ́ sì rèé tí ààrẹ Tinubu máa ṣe àbẹ̀wò sí ẹnikẹ́ni lórílẹ̀‐èdè yìí látìgbà tó ti di ààrẹ ilẹ̀ wa. Nígbà tí Àwùjalẹ̀ ń sọ̀rọ̀, ó ṣàpèjúwe àjọṣepọ̀ tó wà láàrin òun àti Tinubu gẹ́gẹ́ bí èyí tó ti wà láti ọjọ́ pípẹ́, nítorí òun wà nínú àwọn tí wọ́n fẹ̀yìn pọ́n aṣíwájú nígbà tí àwọn fẹ́ lé àwọn sójà kúrò nílẹ̀ ìjọba. Ó ṣàlàyé pé nítorí àwọn ipa tí òun kó nígbà náà ni wọ́n ṣe ń pe òun ní bàbá nàdẹ́kò títí dòní. Àwùjalẹ̀ sọ pé Tinubu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ó sì máa ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà fún sáà kejì, nítorí àwọn ìgbésẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí fi hàn pé ọkùnrin náà ni Ọlọ́run yàn láti gbé Nàìjíríà dé ilẹ̀ ìlérí. Ọba Adetọna fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ohun tí Tinubu ń ṣe tí kò jẹ́ kí ìyànsípò pọ̀ jù kan dára, ó sì gbà á níyànjú láti túbọ̀ tẹ̀síwájú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàpèjúwe ẹ̀mí akin àti ìgboyà tó wà nínú rẹ̀ bí irú èyí tó wà nínú Akilẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti Àwùjalẹ̀ Ọba Síkírù Adétọ̀nà. Tinubu ní látìgbà tóun ti mọ Àwùjalẹ̀ ló ti máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà láì wojú ẹnìkan. Ó ní irú ẹ̀mí náà ló mú kóun gbógun ti ọ̀rọ̀ owó náírà tí ìjọba Muhammadu Buhari àti Godwin Emefiele gbé jáde nígbà náà.